Adigunjale láwọn fẹ́ báwọn aráàlú yìí lálejò. Inú ìbẹ̀rùbojo ni àwọn èèyàn àdúgbò Ìfẹ́làgbà, Adétòkun, Ológun Ẹrú tó wà ní Ìdí Ọsàn níjọba ìbílẹ̀ Ìdó nílùú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ wà báyìí. Níbi tọ́rọ̀ náà lè dé, kò sẹ́ni tó lè sun oorun àsundíjú nínú wọn. Ohun tó fa ẹ̀sùn òjijì yìí ni báwọn adigunjalè ṣe kọ lẹ́tà sí wọn pé àwọn ń bọ̀ wá bá wọn lálejò kí wọ́n máa retí àwọn níparí oṣù kọkànlá yìí. Àwọn èèyàn àdúgbò náà ni wọ́n sọ èyí di mímọ̀ fáwọn oníròyìn. Nínú lẹ́tà náà, èyí táwọn adigunjalè yìí lẹ̀ káàkiri àwọn ilé tó wà ládùúgbò ọ̀hún ni wọ́n ti kọ pé káwọn èèyàn àdúgbò yìí máa múra àwọn sílẹ̀ o nítorí àwọn ń bọ̀ wá digun jà wọ́n lólè níparí oṣù kọkànlá yìí. Wọ́n fi kún un pé kí wọ́n má wulẹ̀ dààmú ara wọn páwọn ń gbọ́kàn láwọn ọdẹ àdúgbò yìí o. Wọ́n ní àwọn máa kápá àwọn ọdẹ yìí táwọn sì máa ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú nítorí àwọn ni wọ́n ti ń dí àwọn lọ́wọ́ láti ṣe iṣẹ́ ibi táwọn fẹ́ ṣe ládùúgbò náà látọjọ́ yìí. Báyìí ni lẹ́tà tí wọ́n kọ ọ̀hún ṣe kà. A fẹ́ kẹ́ ẹ gbọ́ pé à ń bọ̀ wá kógun jà yín. Ẹ sọ fún àwọn ọlọ́dẹ yín kí gbogbo yín múra sílẹ̀, àtọmọdé àti àgbà. À ń bọ̀ wá gba ẹ̀tọ́ wa lọ́wọ́ yín àti nínú ilé yín. A ó lo gbogbo ipá wa àti gbogbo nǹkan ìjagun wa nítorí àwọn ọdẹ yín tó burú tí wọ́n ní agbára ogun tí wọ́n ń dá wa dúró láti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́yìn. Adigunjalè ni wá, a ó sì jẹ́wọ́ rẹ̀ fún yín níparí oṣù tá a wà yìí. Ẹ múra sílẹ̀. Látìgbà táwọn èèyàn agbègbè náà ti rí àwọn ìwé tí wọ́n lẹ̀ káàkiri yìí ni wọ́n ti wà nínú ìbẹ̀rù. Àyà wọn ń já gidigidi, ọkàn wọn kò sì balẹ̀. Ọ̀kan nínú àwọn àgbàlagbà agbègbè náà tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ sọ pé àwọn ti ń gbé ìgbésẹ̀ lórí ohun tí wọ́n kọ náà, ṣùgbọ́n àwọn kò fẹ́ sọ ìgbésẹ̀ táwọn ń gbé jáde nítorí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ni. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.